Otasansan rédíò and TV a wà lórí Facebook àti YouTube. Oríṣiríṣi ìbéèrè ó ní àwọn olólùfẹ́ wa lórí ìkànnì yìí ó ní wọ́n ń bi wá nípa Aláàfin tuntun fúnlùú Ọ̀yọ́, ṣùgbọ́n ẹ jẹ́ kí n máa fi àsìkò yìí sọ fún yín pé kì í ṣe gbogbo ìbéèrè tí ẹ bá ń bi wá léèrè náà ni a mọ̀ láǹfààní láti máa dá yín lóhùn. Gẹ́gẹ́ bí ẹ sì mọ̀ wá lórí ìkànnì yìí pé èyí tó bá jódodo, èyí tí ó bá jó títọ́, òun náà ni àwọn ètò ìròyìn ìṣẹ̀lẹ̀ ìwádìí eléyìí tí a mọ́ mú wá fún yín. A ní fẹ́ mọ̀mú lómú, a sì ní fẹ́ ṣe tàbí ṣùgbọ́n wọ́n ní wọ́n pé tàbí kákàn ṣàdédé mọ́rọ̀ nínú ara wa lórí ara wa láì ṣe pé a bá ní ẹ̀rí tá a lè fi gbé lẹ́sẹ̀. Ìdí nìyẹn tí ó fi jẹ́ pé a fi tí ì dáhùn ọ̀pọ̀lọpọ̀ àwọn ìbéèrè tí ẹ̀yin lólùfẹ́ wa lórí ìkànnì yìí tẹ̀ ń bi wá nípa ìlú Ọ̀yọ́ Aláàfin àti jíjẹ ọba Aláàfin tuntun. Lára ìbéèrè táwọn olólùfẹ́ wa lórí ìkànnì yìí tí wọ́n ń bi wá léèrè pàápàá jùlọ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ó ní wípé irú ẹ̀sìn wo ni kábíyèsí tuntun Aláàfin tuntun tí gómìnà Olúwaṣèyí Mákindé, gómìnà ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́, tí wọ́n kéde, tí wọ́n gbé ọ̀pá àṣẹ àti ìwé ẹ̀rí fún pé ẹ̀sìn wo gan ni bàbá ń ṣe? Ṣé ẹ̀sìn ọmọlẹ́yìn Jésù ni, ìyẹn Christianity, àbí ẹ̀sìn ọmọlẹ́yìn ànábì, ìyẹn Islam, àbí oníṣẹ̀ṣe ni bàbá, ìyẹn kábíyèsí tuntun? Ìbéèrè táwọn èèyàn ń bi wá léèrè ò nìyẹn. Ṣùgbọ́n ẹ jẹ́ kí n máa fi àsìkò yìí sọ fún yín pé àwa lórí ìkànnì yìí pé kábíyèsí fúnra lára wọn, ìyẹn kábíyèsí tuntun, wọn ò tí ì fẹnu ara wọn sọ wípé ẹ̀sìn ọmọlẹ́yìn Jésù làwọn ń ṣe o, tàbí ẹ̀sìn ọmọlẹ́yìn ànábì làwọn ń ṣe o, tàbí oníṣẹ̀ṣe làwọn o. Kábíyèsí gangan ò tí ì fẹnu ara wọn sọ. Yóò àjẹ́ èyí tí ò tọ́, tí ò bójúmu, tí ò yẹ tábà wá ń sọ yìí pé ẹlẹ́sìn báyìí ni kábíyèsí, nígbà tó jẹ́ pé èmi ò tí ì rí wọn nílé ìjọsìn ọmọlẹ́yìn Jésù yẹn church, tàbí mi ò ní mọ́sálásí, bẹ́ẹ̀ mi ò tí ì bá wọn pàdé ní ilé Ńfà, àbí bẹ́ẹ̀ bàbá ò tí ì fẹnu ara wọn sọ pé ẹ̀sìn táwọn ń ṣe rèé o. Tèmi bá wá ń sọ pé ẹlẹ́sìn báyìí ni bàbá, tí ò bá wá rí bẹ́ẹ̀, ṣẹ́rí wípé yóò jẹ́ léyìí tí ò bójúmu, tí ò tọ́, tí ò sì yẹ. Ìdí nìyẹn tí èmi ò fi lè dáhùn ìbéèrè yẹn lọ́wọ́lọ́wọ́ báyìí, àfìgbà tí bàbá tó bá tó sọ pé ẹlẹ́sìn báyìí làwọn o, ẹ̀sìn báyìí làwọn ń ṣe o, ni àwa náà tó lè máa gbé, la tó lè máa sọ pé ẹ̀sìn báyìí ni bàbá ń ṣe. Kí ni ìwòye tiyín? Kí ni èrò tiyín lórí eléyìí? Ẹ fi ṣọwọ́ sí wa láì comment nísàlẹ̀ fídíò yìí, á kà á sì ṣe àgbéyẹ̀wò rẹ̀ gẹ́gẹ́ bí ìṣe wa. Ẹ má gbàgbé bá ní pín, ẹ bá ní share rẹ̀ kí ó lè débi tó yẹ kó dé. Ẹ ṣé o, àdúpẹ́, àmọ̀rírì yín.